mo tún kí yín o, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́. Ẹ tún káàbọ̀ sórí ètò yín, ètò wa ìtàn àti òwe Yorùbá. Nínú èyí tí a ṣe lọ, tí a sọ wípé Tani Yoruba, a ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan kan ńbẹ̀ léyìí tí a fi sọ pé èdè tí à ń sọ yìí gan kìí ṣe èdè Ọ̀yọ́, àti pé a lè pe Ọ̀yọ́ ní Yorùbá, a lè pe Ifẹ̀ ní Yorùbá, a lè pe Ẹ̀gbá ní Yorùbá. Èdè àjùmọ̀lò tí à ń lò kìí ṣe èdè ẹnikẹ́ni, torí pé Ọ̀yọ́ náà ní èdè tiwọn tó sì yàtọ̀ sí èdè tí mò ń sọ yìí. Èdè tí mò ń sọ yìí ní èdè àjùmọ̀lò tá a gbà wípé ó ní èdè Yorùbá. Ṣé rí, ó yẹ kí a ṣàlàyé ọ̀rọ̀ fún ara wa kó yé wa dáadáa, nítorí pé ṣé rí, ẹni tó ra tábà tí ò rà sáná kò sígbà tí ò ní foríbalẹ̀ fún àrò, torí pé ohun tó yẹ kó ṣe kò ṣe pé. Tá a bá ṣe ohun tó yẹ ká ṣe pé, awuyewuye, àwí ìyanu, atótónu èyí tá a bá ra wa yìí kò ní í ṣe kó má máa wáyé, kò sì lè ṣe kó má rí bẹ́ẹ̀. Gbogbo nǹkan ló sì ní èrè tiẹ̀. Bàbá mi kan bá wa sọ̀rọ̀ láti orílẹ̀-èdè United Kingdom, láti London side. Wọ́n ní Ọlọ́run mọ̀ ṣe ohun tí n tó ń ṣẹlẹ̀ yìí tó ṣẹlẹ̀, tí ọ̀rẹ́ wa, ṣe mọ̀ wípé ọ̀rẹ́ wa kan ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ní December, tó ní kábíyèsí Ọọ̀ni Ifẹ̀, ẹ má pera yín ní Imperial Majesty mọ́. Ẹ̀yìn ìgbà náà la rí oríṣiríṣi ohun tó ń ṣẹlẹ̀. Bàbá yẹn wá sọ pé bẹ́lẹ̀ yóò bá ṣẹlẹ̀, bó la bá ti rí àwọn ìtàn tí à ń rí. Tá a bá wá ṣàlàyé kó yéra wa dáadáa, àwọn ọmọ wa tí wọ́n ń bọ̀ lẹ́yìn wa, ó ṣeé ṣe káwọn náà ní ìṣòro tó ju tiwa yìí. Gbogbo wa la sì gbà pé ní lóòótọ́ àti lódodo, Ìkálẹ̀ ní èdè tiẹ̀, Èkìtì lédè tiẹ̀, Àkókó ní èdè tiẹ̀, Ìjẹ̀bú ní tiẹ̀, Ẹ̀gbá ní tiẹ̀, Ifẹ̀ ó ní tiẹ̀. Lónìí abala méjì ni ọ̀rọ̀ wa máa pín sí. Èkíní ni pé a fẹ́ ṣe àgbéyẹ̀wò àkọsílẹ̀ tó ti wà ńlẹ̀ nípa ohun tá a ti ẹ̀ ń pè ní Yorùbá. Àwọn wo ni, ẹ máa gbọ́ o, àwọn wo là ń pè ní Yorùbá? Àkọsílẹ̀ wo ló ti wà fún àwọn tí wọ́n ti wà ṣáájú wa? Kí tilẹ̀ ní ìtumọ̀ tí àwọn kan gbà pé ó ṣeé ṣe kí orúkọ yìí jẹ́? A wò láti orílẹ̀-èdè wa ń bí, a sì wò dé orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì, a wò dé ọ̀dọ̀ àwọn Haúsá, a wò dé ọ̀dọ̀ àwọn Fúlàní. Ká tó wá wo kí ni orúkọ yìí gan, ibo ló ti bẹ̀rẹ̀, níbo ni wọ́n ti rí orúkọ yìí, báwo ló sì ṣe wá di orúkọ tí gbogbo wa ń lò. Torí pé àwọn kan ti ń sọ Yorùbá nation tí wọ́n wí gangan, tí wọ́n bá máa gba Yorùbá nation, ká mọ̀ pé ní Yorùbá nation kán pè lórúkọ míì, torí pé àwọn Ọ̀yọ́ ó sọ ara kò ní, Ọ̀yọ́ kọ́ ló ń jẹ́ Yorùbá. Kí ni ìtumọ̀ Yorùbá? Nígbà tá a bá ń wò ó lọ, a rí wípé ó tiẹ̀ ṣeé ṣe kó jẹ́ wípé orúkọ yìí pàápàá tí kì í bá ṣe pé ó ti di orúkọ wa, kì í, a lè sọ pé àti ẹ̀fẹ́ jẹ mọ́, torí kì í ṣe orúkọ tí ó ṣe bẹ́ẹ̀ gbóúnjẹ fẹ́gbẹ́ gbàwó bọ̀. Èkíní, ẹ jẹ́ ká wo ohun tí bàbá wa Samuel Johnson tán sọ nínú Yorùbá dictionary. Àwọn túmọ̀ rẹ̀ wípé orúkọ yìí o, orúkọ tá à ń pè Yorùbá yìí o, ìtumọ̀ rẹ̀ ni ẹni ẹ̀tàn, a deceitful person, ẹni ẹ̀tàn, ẹni tí a lè gbẹ́kẹ̀lé. Yorùbá dictionary. Tá bá wo ohun tí ọ̀jọ̀gbọ́n àbí ọ̀mọ̀wé Táíwò Àyànbólú tí wọ́n sọ, àwọn náà sọ wípé ẹlẹ́tàn, ìtumọ̀ Yorùbá ó ní ẹlẹ́tàn. Ká tó tẹ̀síwájú, ká wá lọ sí British Museum. Àwọn náà sọ wípé ìtumọ̀ Yorùbá ní a deceitful person, ẹni ẹ̀tàn. Ẹ jẹ́ ká wo ohun tí àwọn Fúlàní sọ. Àwọn sọ wípé yari bá ń sá, yari bá ń sá. Bàbá wò nínú èdè tiwọn, bí ìtumọ̀ tiwọn, afẹ́ lè sọ wípé ọmọ àlè tàbí èèyàn kan lásán. Nínú èdè tí àwọn Haúsá, àwọn sọ wípé ẹrú lásán. Ẹ bá wá wo gbogbo àwọn orúkọ yìí, a rí wípé kò fi gbogbo ara bára dé. Kò sì sẹ́ni tá a lè pè ní gbogbo orúkọ yìí tó lè gbà bẹ́ẹ̀. A jẹ́ wípé kì í ṣe ìtumọ̀ orúkọ yìí nìyẹn, kò sì ti bẹ̀ yẹn ṣẹ̀. Níbo ló ti ṣẹ̀? Yorùbá, níbo ló ti ṣẹ̀? Àwọn kan wípé ó ṣẹ̀ nígbà tí àwọn Fúlàní tí wọ́n wá ń ra ẹrú lọ́yọ̀ọ́, tí wọ́n rí pé àwọn ẹrú yìí wọ́n ò ṣe dáadáa, wọ́n jẹ́ ẹlẹ́tàn, ni wọ́n wá ń pè wọ́n ní yari bá ń sá. Lóòótọ́ ó ṣeé ṣe, torí pé Ọ̀yọ́ a máa ṣòwò ẹrú nígbà náà, wọ́n a máa kógun ja ìlú, wọ́n a máa jagun káàkiri, wọ́n a máa ṣòwò ẹrú. Wọ́n sì lè ṣòwò ẹrú pẹ̀lú ẹnikẹ́ni. Bígbà náà ṣe gbà ní àbú ẹnikẹ́ni, àdẹ́nikẹ́ni lẹ́bi. A sì sọ pé ní tí wọ́n ṣe dáa o, ẹ mọ́ sì mí gbọ́ o. Ìgbóhùn tá à ń sọ ni wípé ibi tí orúkọ yìí ti ṣẹ̀, ẹ jẹ́ ká jọ wò. Èkejì, àwọn kan sọ pé wọ́n dífá, ni wọ́n wá sọ pé wọ́n ó ru ẹrù bá wa. Wọ́n wá sọ wípé yóò rú bá wa. Ẹjọ́ ẹ̀yin babaláwo, ẹ bá wa wò, ẹsẹ̀ ifá wo ni wọ́n ti dá irú ifá bẹ́ẹ̀? Ibo ni wọ́n ti dá? Èmi ò rò pé ó rí bẹ́ẹ̀. Ṣé rí, nílẹ̀ Yorùbá ní òtù òjíire, wọ́n á ní ó dífá fún Oòduà Afẹ̀wọ̀nrò nífẹ̀, tàbí Afẹ̀wọ̀nrò ní òtù Ifẹ̀.
tàbí ó dífá fún wọn lóòtú òjíire. Èmi ò rò pé ó wà nínú Ifá níbi tí wọ́n ti sọ pé ó dífá fún wọn ní ilẹ̀ Yorùbá tàbí ó dífá fún àwọn Yorùbá. Ẹjọ́ ẹ̀yin babaláwo, èmi ì ṣe babaláwo, ìwádìí ló lè gbé mi súnmọ́ wọn. Mi ò sọ wípé kò dáa kéèyàn jẹ́ babaláwo, ẹ mọ̀ sí mi gbọ́. Ọlọ́run tó dá onílé òun náà ló dá àlè, Ọlọ́run tó dá oníǹkan náà ló dá olè, Ọlọ́run tó dá ọkùnrin ló dá obìnrin, Ọlọ́run tó dẹ́ni ó dúdú ló dẹ́ni ó funfun. Mi ò tako ẹ̀sìn kankan bó ti wù kó rí o, ètò là ń ṣe, mo ní ẹ̀sìn tèmi. Ṣùgbọ́n ẹ̀yin babaláwo, ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣẹ̀rí ọ̀rọ̀ yìí ká tẹ̀síwájú. Àwọn kan wí pé nígbà tí àwọn baba wa lọ sí ilẹ̀ Lárúbáwá tí wọ́n ń bọ̀, Lárúbáwá yẹn la wá sọ di Yorùbáwá. Ṣé bẹ́ẹ̀ lórí? Kò rí bẹ́ẹ̀. There are a lot of permutations, speculations about the word Yorùbá and its origin. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wo àárín kan wò. Ọ̀rànmíyàn ló tẹ Ọ̀yọ́ dó. Ṣé Yorùbá ni Ọ̀rànmíyàn? Ǹjẹ́ wọ́n pe Ọ̀rànmíyàn ní Yorùbá? Tí a bá pe Ọ̀rànmíyàn ní Yorùbá, tá a pe Dàda Àjùwọ̀n ní Yorùbá, tá a pe Arábámbí Ewélérè, ẹni ta ló ń jẹ́ Arábámbí Ewélérè? Ṣàngó ní Òfìràn Òkọjà. Ṣé ẹni tá ń pè ní alias kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀? Òfìràn Òkọjà, àlàsára tá ń pè ní àlàsára. Ṣàngó ó ní Òfìràn Òkọ ìjà. Tá a bá pe àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, torí kò sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀ ìpìlẹ̀ Ọ̀yọ́ tá a ní sọ̀rọ̀ Ọ̀rànmíyàn, tí a ní sọ̀rọ̀ Dàda Àjùwọ̀n Àjàká, tá a sì ní sọ̀rọ̀ Ṣàngó, Arábámbí Ewélérè, Olùfihàn, Òfìràn. Tí a bá wá pe àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ní Yorùbá, níbo ni ẹni tó bá wá ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ Aláàfin nísìn tí ó wàá máa sọ pé òun ni Yorùbá àbí òun ni bàbá Yorùbá? Wọ́n níbi tí bàbá ẹni bá jẹ pẹ́pẹ́yẹ mọ́, ibẹ̀ là á jẹ ẹ́ mọ́. Bàbá kan pè mí láti orílẹ̀-èdè Qatar. Ó lóun bẹ́ẹ̀ yín fẹ́ yọ. Mo bẹ́ẹ̀ yín fẹ́ yọ lóòótọ́ o, torí pé ńgbà tí bàbá yìí sọ ní tó fẹ́ sọ ẹ̀yẹ gan pé ọgbọ́n wà ńbẹ̀. Ó ní bò ní bá ti rí ká sọ wípé Ọ̀rànmíyàn kú sí Ọ̀yọ́ kó mọ̀ wá sífẹ̀ láti wá jẹ Ọọ̀ni, kó sì kú sí Ifẹ̀ gẹ́gẹ́ bí Ọọ̀ni. Ẹ̀yin kan sọ pé Ọ̀rànmíyàn ò jẹ Ọọ̀ni, ẹ mọ̀ wí bẹ́ẹ̀, Ọ̀rànmíyàn jẹ Ọọ̀ni. Ó ní tó bá jẹ́ pé Ọ̀rànmíyàn kú sí Ọ̀yọ́, ó ní tá à ń wí ìkọlà bá máa wí. Ẹ̀rí wà tó dájú pé Ọ̀rànmíyàn ò kú sí Ọ̀yọ́, ó padà sí Ilé Ifẹ̀. Ó ya awó lọ́dọ̀ aláwó, ó sì ya ìpẹ̀tù lọ́dọ̀ apẹ̀tùmọdù lọ́dọ̀ àkàlákọ̀. Ó gba gbọ̀ngàn lé wọlé, ó sì di àṣà fún àwọn Aláàfin láti gba gbọ̀ngàn ilé wọ ìpẹ̀tù kó bọ Ògún Ọ̀rànmíyàn kí apẹ̀tù wá mú wá sí Ilé Ifẹ̀. Àwọn kan ní wọ́n mú idà Ọ̀rànmíyàn láti Ifẹ̀ lọ sí Ọ̀yọ́. Kò rí bẹ́ẹ̀. Ó ń bọ̀ wá gbà ni, torí pé ọmọ Ọ̀rànmíyàn ni. Ó nìkan àtọ́ba àbíní ló sì lè, àtọ́ba kan wọ́n jẹ́ mẹ́ta ni wọ́n lè wọ ilé ti Ọ̀rànmíyàn, wọ́n lè wọ ilé ibi tí a sin Ọ̀rànmíyàn sí. Gbogbo ọba yòókù wọ́n lè dúró níta ni. Ẹ jẹ́ kí n sì yá sáré fi léyìí. Clapperton nígbà tó wá láti wá wọ ọlá Ọ̀yọ́ nígbà náà, kò sọ pé òun lọ wọ ọlá Yorùbá, ọlá Ọ̀yọ́ ló lóun lọ wò. Torí náà ṣe rí àpọ́npá àti àsọdùn yìí, ẹ jẹ́ á mú kúrò ńbẹ̀. Ẹ jẹ́ kí n sì yá sáré dáhùn eléyìí. Ẹnìkan ní abọ́ rẹ̀ ní orí fọ́ntò kan, mo rí fídíò kan bíi tí bàbá wa Ọọ̀ni òrìṣà Kábíyèsí Ọ̀jájá Ọ̀lẹ́wàlówó tó ti dìde láti kí bàbá wa Aláàfin kú bàbá Yèyé Ọwọ́adé. Ó ní abọ́ rẹ̀ dìde láti kí ọba. Ẹ ti gbàgbé pé Ọ̀rànmíyàn náà jẹ Ọọ̀ni. Kò tí ẹ yé yín wípé ìran Ọ̀rànmíyàn ló ń jọba lọ́yọ̀ọ́, ìran Ọ̀rànmíyàn náà ló ń jọba nífẹ̀. Ta ló bí Lájàmísì? Ta ló bí Àjàká? Ìran kan ni wọ́n. Ẹ jẹ́ kí n wá béèrè, ǹjẹ́ ó ṣeé ṣe fún èèyàn kó fi ipò ọba sílẹ̀ ní Aláàfin Ọ̀rànmíyàn tó jẹ́ Aláàfin àkọ́kọ́, ó wá máa du ipò abọ́ rẹ̀, ipò Ọọ̀ni nílé Ifẹ̀? Ẹ jẹ́ ayára wa lọ́pọlọ. Tá a bá ti ń sọ̀rọ̀, ẹ má jẹ́ ká sun àsùngbàgbé iyè. Ẹ sì rántí pé àwọn tẹ̀ ń bá sọ̀rọ̀ náà wọ́n ń ṣe dẹ̀dẹ̀rìn. Ó fi ibi tó kéré sílẹ̀ wá sí ìtẹ́ tó tóbi. Nígbà tó gbọ́ pé ọba Àlùfọ̀n ti wà lórí ìtẹ́, ó fi Ọ̀yọ́ lẹ̀, ó wá sí Ilé Ifẹ̀ láti wá jọ Ọọ̀ni. Ó sì kú sórí ìtẹ́, ó fọmọ sọ́hùn bó ṣe fọmọ sí Benin. Ǹjẹ́ ẹ jẹ́ rántí pé ọjọ́ orí Benin ó ju ọjọ́ orí Ọ̀yọ́ lọ? Kí là ń bá a ká? Báwo ni orúkọ yìí ṣe bẹ̀rẹ̀ jàre? Orúkọ tá à ń pè ní Yorùbá, níbo ló ti wá? Ẹ jẹ́ ká ní sùúrù, ká dúró ní ìná, torí pé mi ì fẹ́ kí ètò mi kó gùn púpọ̀. Ẹ rí wípé àìsẹ̀ sọ di 20 ìṣẹ́jú àtogún ìṣẹ́jú ó lébélé ń já ó débélé ń já ní ìṣẹ́jú 10 la fi ń ṣètò tẹ́lẹ̀, ṣùgbọ́n pẹ̀lú ìpè àsùnsíwájú. Mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Gbogbo ọwọ́ tó ń tẹ ṣíà tó ń tẹ láìkì ní agbára Olódùmarè ẹ̀ ní fọwọ́ yín bọ́mọ sí. Ẹ̀yin tẹ́ ẹ tiẹ̀ tún wá kí ọwọ́ bọ̀ àpò pé stúdíò tá a fẹ́ kọ́ yìí ẹ lọ́wọ́ sí. Ọlọ́run ó lọ́wọ́ sọ̀rọ̀ yín láàárọ̀, yóò lọ́wọ́ sí lọ́sàn-án, yóò lọ́wọ́ sí lálẹ́. Mo kí gbogbo ẹ̀yin bàbá Kábíyèsí Ọ̀lẹ́wàlówó
ọ̀nìrìṣà ọ̀nìrìṣà ikú aláṣẹ òrìṣà ikú aláṣẹ òrìṣà ikú aláṣẹ òrìṣà mo kí yín ẹkú àfaradà ẹkú àgbà ẹkú àgbà ẹkú àgbà tí wọ́n ń pè lágbà náà ni ikú àbáyèyé kábíyèsí mo kí ẹ̀yin náà o ó máa dáa bàbá kan ó lónà ó ń dùn pẹ̀lú tó ń ṣẹlẹ̀ ó ní màá rí i pé ńgbà tó bá yá tó ń kálukú bá fáìndì fíìtì ẹ̀ ilẹ̀ ó tu òjìire á tẹ̀síwájú á tù wá tùṣẹ́ gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ mo kí ẹ̀yin náà o àní ṣìṣọ́ o ọlọ́run ó fún wa ṣe. ẹ jẹ́ á pàdé nínú ètò tó ń bọ̀ á wàá wo ibo ní Yorùbá ti bẹ̀rẹ̀ kí ló sún wa débẹ̀ àwọn tí wọ́n sọ pé ẹlẹ́tàn ni àwọn tí wọ́n sọ pé ǹjẹ́ wọ́n jàre lóòótọ́ ìran owó ní jẹ́ bẹ́ẹ̀ títí dìgbà náà ẹ̀yin ò ní kú èmi ò ní kú o ẹ má gbàgbé stúdíò wa a fẹ́ kọ́ a ti bẹ̀rẹ̀ ẹ̀yin náà ẹ dá sí ọlọ́run ò ní yọwọ́ lọ́rọ̀ yín o ọkàn gbogbo wa balẹ̀ o Ilé Ifẹ̀ ò ní dàrú o ìlú Ọ̀yọ́ ò ní dàrú gbogbo ilẹ̀ ó tu òjíire yóò tùbà yóò tùṣẹ́ ẹ ṣé púpọ̀.